Ladies and gentlemen, how are you? Orúkọ mi ni Mr. YS. Ṣé rí ìjọba tó wà ń bẹ̀ yìí nísìn? Ìjọba tá a nísìn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, wọ́n ti sọ ìjọba yìí, wọ́n ti sọ di ogún ìdílé wọn. Wọ́n ti sọ orílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti sọ di ogún ìdílé wọn. Ọlọ́mọ yẹn ká ṣerúkú, ó ti yé yín. Kádìbẹ̀ tí ẹ wá ṣe sọ́dọ̀ ogún ìdílé yín nísìn, tẹ́ sọ orílẹ̀‐èdè Nàìjíríà nísìn, ẹ̀yin APC, adarí APC, tẹ́ sọ Nàìjíríà dogún ìdílé yín. Ọmọ yín náà tó fẹ́ lọ gọ́vnà á sì ìyàwó, ó ní ọdún tí ìyàwó fi ṣe kíní ní ìkílórúkọ ìná tó fi ṣe sẹ́nẹ̀tì ní Àbújá, ìyẹn ìyàwó Rẹ̀mí Tinubu, ó ní ọdún bí ọdún mẹ́jọ àbí ọdún méjìlá ni Rẹ̀mí Tinubu fi ṣe kíní l'Àbújá. Bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu wọ́n ṣe ọdún mẹ́jọ láti AD gọ́vnà, wọ́n parí gọ́vnà wọn Lagos State, wọ́n tún kúrò mi ọdún fáyọ̀ sí síbẹ̀síbẹ̀ wọ́n fi kọ́kọ́rọ́ Èkó lẹ̀ fún àwọn èèyàn. Mi ò kí ṣe olóṣèlú o, mi ò ń ṣe olóṣèlú, kò ní dá fún olóṣèlú, èmi kẹ̀ kí fẹ́ fún olóṣèlú ṣe, mi ò lówó lọ́wọ́, ìyà ò dẹ̀ jẹ mí, ó ti yé yín, mi ò kí ṣe olóṣèlú o. Bọ̀ bí ìlú ìṣe ń lọ yìí, ó ti ń sú àwọn èèyàn wà láìpẹ́, ẹ̀kọ́ máa rí pọ̀wọ̀ ẹ̀kọ́ máa rọ́ jáde, gbogbo àwọn aráàlú kan máa rọ́ jáde níjọ kan ni, gbogbo yín ọkọ̀ máa rọ́ jáde, gbogbo lẹ́yìn náà máa dáná sun, gbogbo lẹ́yìn gbogbo nǹkan náà máa dáná, ẹni tó máa sá lọ ni, ẹgbẹ́ bí ìyàjọ wọn yàn pa ni, tó bá dẹ̀ sọ̀rọ̀ báyìí ẹni kọ́ lọ máa mú wọn, kọ́ lọ máa pa wọn, kọ́ lọ máa kó wọn, ṣọ́kọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ láyé ni, ẹni sọ ogún Nàìjíríà, ẹni sọ di ogún ìdílé yín. Gbogbo àwọn tó mọ́ bàbá Bọ́lá mẹ́ẹ̀ ṣiṣẹ́, gbogbo wọn ló ń gbádùn wọn, àwọn ò gbádùn kankan. Ní ìsìn wọn tún ní Ṣèyí Tinubu ló ń bọ̀ Lagos State, òun ló fẹ́ wá díje gómìnà báyìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Káàsì bàbá, káàsì ìyàwó, káàtún sí ọmọ, ọlọ́pàá yẹn kábàáyé ń sọ ọmọ, kò sí wàhálà, ọlọ́lọ́kọ̀ ti yín bẹ́ẹ̀. Ṣé rí bàbá ẹlẹ́kìrì tó tọkàn fún yín bàbá Tinubu jàgàbá rẹ̀? Ṣé rí báwí àkúbà mi ọrùn làǹlọ́, kò sí kan tẹ́ fẹ́ ṣe fẹ́ mi. Ẹ bá pa mí, ẹ lè jí mi. Mi ì lẹ fẹ́ pa mí o, ẹ má ṣe mistake o. Bí ìjọba bá pa mí, ìjọba ò lè jí mi. Bí ìjọba bá pààyàn, ìjọba ò lè jí èèyàn. Bọ̀ ẹni tí èèyàn bá pa, ó máa roko èrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó dá gbogbo wa, àtẹni tó pààyàn àtẹni tó kú, gbogbo wa la máa jíṣẹ́ ìyìn lọ́dọ̀ Ọlọ́run, máa jí wa dìde, Ọlọ́run á gbé wa dìde, á béèrè lọ́wọ́ ìdí ẹ̀ tó fi pa, ìdí tó fi pa, ìdí tó fi fìyà jẹ, tó fi tì mọ́lé, Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín. Àmọ̀ràn mi fún èrè ló fún ààrẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ayọ̀lẹ́ máa sọ kálẹ̀ o, ọdún mẹ́jọ á pé, kò sí tá a fẹ́ ṣe, ọdún mẹ́jọ á pé mọ̀ pé ìyà àti ìjìyà ọdún mẹ́rin rárá ní gbogbo Nàìjíríà ti bàjẹ́ báyìí o, tí lọ́dún mẹ́rin ní gbogbo olú ti bàjẹ́ báyìí o, ogun jínigbé pààyàn yìí kó yàn má lè sọ.